Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, gbogbo ilé ni mo kí o. Hmm. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí bá ṣe dá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí bá ṣe dá nílò jẹjẹ. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí tí bá ṣe dá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí tí bá ṣe dá nílò jẹjẹ. Òtítọ́ ni káṣe káwá ṣàbòsí. Ọmọ tá a lè ṣe tá a kálí tó. Ọba àtúnlá ọmọ náà kọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ káfọ́ pa wà káfàkìwà. Káfọ́ gédégédé ọwà kọ̀ nílé iṣẹ́ rí. Káfọ́ ṣáyà wọ́n kẹ́ ilé bàbá rẹ̀. Ọmọ lọ́rẹ̀ mójú. Ọmọ òkú ọmọ ọ̀rẹ́ títí ọ̀rẹ́ dọ́tà. Ẹ̀rù tó bọ́ èsì wọn ti ṣúrẹ́sì. Òtítọ́ ni ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ni ká ṣe ká má ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí tí bá ṣe tá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí tí bá ṣe tá nílò jẹjẹ. Òtítọ́ ni ká ṣe ká má ṣàbòsí. Bí a bá kúrò irọ́ ajá, bàbá kúrò irọ́ ajá. Adéṣe bàbá kúrò irọ́ ajá, bàbá kúrò irọ́ ajá. Ká má ṣàbòsí, ọmọ aráyé ká má ṣàbòsí òkè àrọ́ ọjọ́ ọjọ́ òkè. Bàbá kúrò irọ́ ajá. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì yẹ́yẹ́ mẹ́fẹ́ kọ́. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì yẹ́yẹ́ mẹ́fẹ́ kọ́. Bí ẹ bá forí tí ẹ ṣe wá, Ọlọ́run wá sọ yín lẹ́sọ̀ọ́ o. Bí bá tún fi ìka tí ẹ mọ̀ ṣe wá o, Ọlọ́run wá sọ yín lẹ́sọ̀ọ́ o. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì jẹ́ yẹ́yẹ́ mẹ́fẹ́ bẹ́ẹ̀ bọ̀. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, a kú ìyálẹ̀ta, a kú ìdájí. Níbikíbi yòówù ká ti máa gbọ́ mi, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni Olúwatóyìn Ọbátúlá Darlington, aka Ọlọ́mọ Plenty, Lady Evangelist that has no frontier. Voice for so many voiceless. I just feel like I have to come out this morning. It's not going to be a long one. It's going to be a very short one. To parents, it's to all we parents. It's going to be a short one, straight to the point. If it hits you, congratulations.
But if you don't feel anything out of what I'm about to say, then something is really, really wrong with you. Okay? It's going to be a short one. Help me share, invite you. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ní wáyíta nílò jẹjẹ. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ní wáyíta nílò jẹjẹ. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ní wáyíta nílò jẹjẹ. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ní wáyíta nílò jẹjẹ. Òtítọ́ ni káṣe káwájà àbòsí. Ọmọ táàdé ṣe táàkálí tù. Bàbá àtúnlá ọmọ náà kọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ káfọ́ pa wà káfàkìwà. Káfọ́ gédégédé wà kọ̀ nílé iṣẹ́ rí. Ẹ̀fún ṣáyà wọ́n kẹ́ ilé bàbá rẹ̀. Ọmọ lọ́rẹ̀ fún òjò. Ọmọ òun pọ̀ wọ́n ṣàkóso. Ọ̀rẹ́ títí ọ̀rẹ́ dọ́tà. Ẹ̀rí tọwọ́ bí sí wọn sì túrẹ́ sí. Òtítọ́ ni ká ṣe. Ká má ṣàbòsí. Òtítọ́ ni ká ṣe. Ká má ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí ní Fáṣítà nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí ní Fáṣítà nílò jẹjẹ. Òtítọ́ ni ká ṣe. Ká má ṣàbòsí. Bí a bá kúrò ìrọ̀ ajá o, bàbá kúrò ìrọ̀ ajá. Bàbá ṣe bàbá kúrò ìrọ̀ ajá. Bàbá kúrò ìrọ̀ ajá. Ká má ṣàbòsí. Ọmọ aráyé ká má ṣàbòsí òkè ọ̀rọ̀ tí ọjọ́ ọ̀fẹ́. Bàbá kúrò ìrọ̀ ajá. Ọlọ́run Ló rán mi ní iṣẹ́ sí gbogbo ayé. a ó sì jẹ́ṣẹ́ yẹn mẹ́fẹ̀ẹ́ kọ́. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì jẹ́ṣẹ́ yẹn mẹ́fẹ̀ẹ́ kọ́. Bí ẹ bá forí tí ẹ mọ̀ ṣe wá ní Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Bí a tún fi ìkà tí ẹ mọ̀ ṣe wá o, Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. A ó sì jẹ́ṣẹ́ yẹn mẹ́fẹ̀ẹ́ kọ́. Share is going to be a very short one. It concerns you, it concerns me, it concerns our children. The Lord placed it in my heart to just come out. I just have to come out because it's a very important topic to each and every one of us. I don't know why, but the Lord asked me to come out. And it's for all parents. Bẹ́ẹ̀ni, gbogbo àwa abiyamọ pátápátá lọ̀rọ̀ yìí kàn. Ẹ má bínú sí mi o, ṣe mọ̀ pé mi ò kì í jáde níwò ìyá kì í régún lọ́sàn-án. Tá a bá dẹ̀ ti régún lọ́sàn-án, nǹkan ṣẹlẹ̀ nìyẹn. Please help me share, invite your people because I didn't remember to call attention of people. I have to add it now on the comment section. Please, and please, this is going to be a very, very short one. Mo kí gbogbo wa wípé a kú dédé wòyí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìyálẹ̀rin, ẹ kú
ojúmọ́, ẹ kú òru, ẹ kú ọ̀sán, ẹ kú gbogbo ẹ̀ níbikíbi yóò kẹ́ ti máa gbọ́ mi. The Lord asked me to say this thing out. It's not going to take much of your time. Just share it and help me invite your friends. I'm not allowed to talk about Afeez, aka Destiny Child, for now. I have to, as the Spirit directs, I'm not allowed to come out and start talking about him. But àwa òbí ni mo fẹ́ bá sọ̀rọ̀. Àwa òbí ni Olúwa ní kí n bá sọ̀rọ̀. Tó bá wá ń wá ká gbọ́, tó bá ń wá ká má gbọ́, àlàlàlálá. Ká lè wí nípa tèmi pé mo jíṣẹ́ t'Olúwa rán mi. Okay? Ká lè wí nípa tèmi pé mo jíṣẹ́ t'Olúwa rán mi. Ó dàbẹ́ ni pé ọ̀rọ̀ yìí ti wáyé rí, but it's been a very, very long time. Ṣùgbọ́n a gbọ́dọ̀ máa fúnra wa ní ìránra wa létí. A gbọ́dọ̀ máa ránra wa létí. Good morning. God bless each and every one of you. God bless me. Seriously, God bless me seriously. Something nǹkan tí gbogbo wa tó yẹ kí a ṣe àkíyèsí ni. Pẹ̀lú èmi gan fúnra mi. Ọkọ mi, how are you? My PA, God bless you. Thank you for joining me. Please share and invite others. Ó kan èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó kàn yín, ó kàn mí, ó kàn gbogbo abiyamọ pátápátá. Kíní yìí orí TikTok ló yẹ kí n ti lọ ṣe, but I'm not one of those TikTok fan ju pé kí n kàn gbé picture mi síbẹ̀. Kí n ṣe fàájì, kí n kọrin níbẹ̀, kí n fi ṣe orin, kí n gbé jáde. Ẹ ní kí lọ̀rọ̀ náà? Ẹ yé lo ògo àwọn ọmọ yín. Ẹ̀yin òbí, àwa òbí, ẹ yé káyé lo ògo àwọn ọmọ wa. Ọ̀pọ̀ òbí ló wà lórí social media ló jẹ́ pé ẹ̀yin lẹ ti àwọn ọmọ yín síbẹ̀. Tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán, ẹ wá máa sunkún egbére. Ẹ ti àwọn ọmọ yín sínú ohun tí ẹ ní owó àti fi rà á. Bẹ́ẹ̀ ni, ẹ ti àwọn ọmọ yín sínú làásìgbò ayé. Stop using your child's glory. Allow your children to grow on their own with your support, of course. Allow your children to survive. Let them breathe. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n rí imú mí. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa kán rí ògo wọn lò. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín, àwọn ọmọ wa, ẹ jẹ́ kán rí ògo wọn lò. Ìwọ tó ògo ẹ ti bàjẹ́, tó ti ba ògo ayé ẹ jẹ́ níbi tó ti ń rin mẹ́rẹ̀ ṣègbó kiri, níbi tá a ti ń wá nǹkan tí ò sọnù kiri títí lẹ fi ṣú. A mọ̀ pé nǹkan rí bó ṣe rí ní Nàìjíríà. Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú òbí, kì í ṣe ní Nàìjíríà nìkan, kì í ṣe ní Nàìjíríà nìkan, ní gbogbo ibi tí Nigerians ń gbé. Ẹ sọ pé ṣe báwọn òyìnbó náà ń ṣe bẹ́ẹ̀. Àwọn òyìnbó ń ṣe tí wọ́n, ṣùgbọ́n ìyàtọ̀ wà ń bẹ̀. Ẹ lẹ́ promote àwọn ọmọ yín ni ẹ promote wọn, ẹ ń ba ayé wọn jẹ́ ni. Ẹ̀yin lẹ máa mú àwọn ọmọ yín, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì,
tẹ́ máa ṣe kí ni tẹ́ máa gbé kámẹ́rà tí lọ́rùn tẹ́ máa ní kó máa jó. Ẹ mú àwọn ọmọ yín ẹ tì wọ́n sínú ogun ayérayé níbi tẹ́ ti bà ògo ayé tí yín jẹ́ tó dé tó tán pátápátá. You've useless your life. You've used your life in a miserable ways. Ẹ ti bà yí ara yín jẹ́. Ẹ rí ògo tí yín lò. Ẹ ti bà ògo ayé ara yín jẹ́. Àwa òbí, ẹ̀yin òbí, torí ọmọ ẹ̀yin ni máa pè é, torí mi ò lè kára mi mọ́, torí mi ò ní pé káwọn ọmọ mi kọ́ máa wá rèdí lórí social media. Àwọn ọmọ tó yẹ kó wà níléèwé, àwọn ọmọ tó yẹ kó máa ní ẹ̀kọ́, ẹ gbé kámẹ́rà tì wọ́n lọ́rùn, ẹni kó máa jó. Gbogbo ọmọ Nàìjíríà ló ti doníjó, ló ti dá kọrin, ló ti di kọrin. Iṣẹ́ orin kíkọ kì í ṣe tọmọdé. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kó rí ògo wọn lò. Ẹ̀yin òbí òfò, gbogbo ẹnu ni mo fi sọ. Ajá ìgbókeyín ẹ̀yọ́ ó ṣe wọ̀. Ẹ̀yin òbí òfò tẹ́ wà lórí social media, lórí TikTok. Àwọn ọmọ yín ẹ̀ ní fi owó ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ní ẹ̀ ní fi rán wọn lọ sílé ìwé. Orin lẹ máa ní kó máa kọ, ijó lẹ máa ní kó máa jó. Ẹni kí ni? Ẹni wọ́n wà talented. Ẹni wọ́n ní tálẹ́ǹtì. Ẹ sọ wọ́n di oníbàárà alágbe láti kékeré. Ẹ̀mí Ọlọ́run Jehovah ń bẹ lára mi tó ti fi àmì òróró yàn mí láti máa ṣe kíni, láti máa kéde fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́. Ẹni tí ò bá fẹ́ gbọ́, ṣùkẹ́ ẹ̀yin kò sí ìtókàn mi, má sọ tèmi, má kúrò ń bí. Tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ má gbọ́. Ẹ̀yin abiyamọ òṣì, ẹ̀yin abiyamọ òfò. Ẹ̀yin tó jẹ́ wípé gbogbo ilé ayé yín ẹ ti lò bàjẹ́ nígbà tẹ́ wà ní sísí. Ẹ ti fi òbòkírò kòkò lẹ́ fi ṣe. Òbòkírò kòkò lẹ́ ń fi abẹ́ yín ṣe. Ẹ fabẹ́ pọnmi kiri ni. Ọmọ tẹ́ ẹ bá wá bí, ẹ wá gbé microphone tẹlifóònù Ọlọ́run bá ti bá yín ṣe kan. Oko náà lẹ máa lọ fi dó, tẹ máa fi ra tẹlifóònù yẹn. Ẹ wá gbé àwọn ọmọ ọlọ́mọ, ẹ wá máa pùṣì wọn, ẹ máa tì wọ́n. O lè ṣe, o lè jó, o lè ṣe kinní kan, o mọ jójó, o mọ skìtì ṣe, o ṣe kinní kan. Díẹ̀díẹ̀ náà ló ń bẹ̀rẹ̀. Tó bá ti bògo ara ẹ jẹ́ tán pátápátá, fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀. Ẹ̀yin ìyá àjà àràbùkà, ẹ̀yin bàbá àsọnù, bàbá gbogbo ayé. Àwọn ọkùnrin ò tiẹ̀ máa ń ṣe púpọ̀, ṣùgbọ́n àwọn obìnrin ṣùkẹ̀. Nígbà tẹ́ bá ti ọmọ yẹn á lọ fojú wi iná, lọ fojú gbọ́. Ẹ̀yin fúnra ara yín náà lẹ́tọ́ máa tọ́jú bọlé, tẹ́ máa mú lọ sílé aláwo, tẹ́ máa mú lọ sílé oníṣègùn, tẹ́ máa mú lọ sílé adáhunṣe, tẹ́ máa mú lọ sílé ilé wòlíì. Ẹ máa mú láti ilé kan sílé kan. Ọmọ yẹn ò ní níwèé, kò ní kàwé, kò ní ṣe nǹkan kan. Ẹ máa ló lóhùn, ẹ máa ní kọ́ máa bá yín ṣe nǹkan tó hùn, ẹ fi máa dùn létí aráyé. Ẹ ti bà ògo ọmọ yẹn jẹ́ láti bẹ̀rẹ̀. Nítorí pé kí? Nítorí pé ògo tí yín ti bàjẹ́, ti lò bàjẹ́, ti lò rẹ́ẹ̀kì, ògo yín ti dọ̀tí. Ẹ̀yin ológo wòsìrà bàtà. Allow your child to live his or her life. Ó gbére bàbá mi, ẹ máa o ilé wọ́. Allow your child to live. Allow your child to survive. Allow your child to know what education is about. Life is not about singing. Life is not about doing skits. Life is not about dancing. Gbogbo àwọn ọmọ lẹ ti sọdọ̀ lórí burúkú tán nítorí pé ẹ̀yin òbí ẹ ti sọ ògo yín nù. Ẹ ti bà ògo yín jẹ́. Nígbà tó yẹ kẹ́ ẹ lò, nígbà tó yẹ kẹ́ ẹ lò, àwọn ìyá ń pè yín, àwọn bàbá ń pè yín, ẹ sọ wọ́n lẹ́nu, ẹ ṣe
ẹ̀yin lẹ mọ̀ gbòòrò, ẹ̀yin lẹ ṣe kinní kan, ńgbà tó bá wá dọjọ́ alẹ́ tẹ bá jàjà rí ọmọ kan àbí méjì bí, Ọlọ́run ti bá yín ṣe TikTok, ẹ wá gbé àwọn ọmọ yẹn lọ síbẹ̀. Ó yẹ pé ọmọ yẹn kàn déédéé jó nínú ilé tó kàn fi ń kàṣí fọ́ọ̀nù bẹ́ẹ̀ ṣe máa tì í sí lórí nìyẹn pé ó mọ̀ jó, ó máa tó rẹ́ni tó máa sáìn ẹ̀. Olúwa ń bá òwò òbí sọ̀rọ̀, ó ní tọ́ ọmọ rẹ kó ba lè fún ọ nísinmi. Ọmọ tí a kò bá tọ́ òun ló máa gbélé ta kọ́tà. Tó bá jẹ́ pé ọmọ yẹn máa gbélé tẹ bá kọ́tà ní ìbádá, tí ìbá ṣe pé ẹ máa mú ẹ̀mí ẹ̀ kúrú nítorí pé kí ni ògo tí yín tẹ́ ti fi sọnù ẹ fẹ́ gbà lára ọmọ yẹn. Ẹ ní jẹ́ kó kàwé, ẹ ní jẹ́ kó níṣẹ́ ọwọ́, orin yìí náà ni. Orin kì í ṣe nǹkan tẹ máa sọ kókó ọmọ kékeré bẹ̀rẹ̀. Ọmọ tó ṣolóògbé yìí mi ò tí ò lórí ọ̀fẹ́ àti dárúkọ ẹ̀. Torí ó ní nǹkan tí mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí tó dárúkọ ẹ̀ sórí program, kí tó bẹ̀rẹ̀ program rárá nípa ẹ̀. Ìyẹn ọmọ tí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí, mi ò tí lórí ọ̀fẹ́, torí gbogbo oríṣiríṣi nǹkan ni mo ti gbọ́, oríṣiríṣi nǹkan ni mo ti rí. Ṣùgbọ́n ẹ̀yin òbí olórí burúkú olòṣì, pàápàá jùlọ ẹ̀yin ìyá, torí ara ẹ̀yin ìyá ni kinní yẹn wà jù, kò sí lára tèmi o, torí àwọn ọmọ tèmi mo tọ́ wọn nítọ́ lágídò ni wọ́n kàwé, wọ́n yanjú, wọ́n yanjú. Ọlọ́run adé kí ti yín náà kó yàn báyọ̀ pé torí ilé tí mò ń sọ ìpẹ́ fẹ́ náwó sáwọn ọmọ mi, Ṣàngó ló máa pa yín, Ògún ló máa fẹ̀jẹ̀ yín wẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èpè lágbédé láàárọ̀ yìí. Ẹ tó bá wá pé kọ́mọ ọmọ mi bí mo ṣe fà àwọn ọmọ mi ṣẹ̀ sáǹpù yìí kò dùn mọ́ òun nínú, àwọn ọmọ yín ẹ̀ní rí dùn lórí àwọn ọmọ yẹn, ní dùn lórí ara yín. Tẹ bá relé ẹ̀ní délé, tẹ bá roko ẹ̀ní dóko. Tẹ bá ní kí àwọn ọmọ mi kọ́ má ṣàlùbáríkà lórí ibi tí Ọlọ́run ọba tó bá mi sìn wọ́n dé, nítorí pé mo fi wọ́n ṣe ẹ̀sáǹpù, mi ò bú yín, mò ń sọ fún yín wípé ẹ yé ba yí àwọn ọmọ yín jẹ́. Ògo tí yín tẹ́ ẹ ti bàjẹ́, tẹ́ ẹ ti sọnù, tẹ́ ẹ ti lò nílòkulò, ẹ ti fi hùwà ọmọ alátìká. Ẹ̀yin lẹ mọjọ́ tó dùn jù lójú agbo, ẹ̀yin lẹ mọjọ́ wèrè jó. Ẹ wò ó, kò sí nǹkan tẹ́mi kan fún ara mi, Ọlọ́run ló ká mi lọ́wọ́ kò. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? Ọlọ́run ló tètè mú mi mọ́lẹ̀. Tí ò bá mú mi mọ́lẹ̀ ni Ọlọ́run ló mọ nǹkan tí ń bá dà. Òun ló ṣe gbéṣẹ́ ńlá yìí lé mi lọ́wọ́ pé kí n máa kéde ìgbàlà ìtúsílẹ̀. Olórí burúkú ẹ̀yin ìyá ọmọ ìwọ̀nyí, ẹ ti bà yí àwọn ọmọ yín jẹ́. Ẹ̀yin lẹ bà yí àwọn ọmọ yín jẹ́, ẹ jẹ́ káwọn ọmọ yín rógo wọn lò nítorí pé ògo tí yín ti bàjẹ́. Ẹ wá kó wọn sórí TikTok. Ẹ máa mú wọn lọ sílé aláwo, lọ sílé oníṣègùn, lọ sílé wòlíì, láti ilé ẹnìkan délé ẹnìkan délé ẹnìkan délé ẹnìkan. Ẹ lè yá fún yín, ẹ lò fún, eléyà fún yín, ẹ lò fún, kógo ìṣàlẹ̀. Ọmọ yìí kẹ̀dẹ̀ ni ó lè jẹ́ pé iṣẹ́ ọwọ́ nìkan lógún ẹ máa fi búyọ. Ṣùgbọ́n ẹ jẹ́ káwọn ọmọ wa kọ́ kàwé. Ọmọ mi báyìí nígbà tó bá ti láìkí football, wọ́n ti lọ fi sẹ́nu football nìyẹn. Wọ́n wá máa pa ilé ìwé tì, wọ́n ní jẹ́ kọ́mọ yẹn kó kàwé mọ́, football náà máa ní kó máa gbá. Football has a precise age, tó bá ti tán ó ti tán nìyẹn. Ọmọ yẹn ò wà ní kò rí ìwé kà, kò lè bẹ́gbẹ́ pé mọ́. Ẹni ìlú òyìnbó lẹ́gbọ́ ọmọ yín sí, àìmọye àwọn tó wà nílùú òyìnbó tó ń sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀, kì í ṣe àgánàgánà bíi tèmi. Ìmí ní I no count book. Mo ti máa ń sọ fún yín, I no count book, I be village girl, I no count book, I no know anything, I no sabi àbí àwọn ṣe máa ń sọ. Wọ́n máa fònẹ́ burúkú, ẹni kò gbé dání kó wá kà kò lè kà, ẹni kò kọ́ kò lè kọ́. Nítorí ẹ̀yin òbí olórí burúkú yìí, tógo tí yín ti bàjẹ́ tó ti jẹrà, ẹ wá sọ ọmọ yín di cash point, ẹ sọ di cash out. Ẹ máa gbà lọ́wọ́ ilé, lọ́wọ́ àfà, lọ́wọ́ wòlíì, lọ́wọ́ adáhunṣe, lọ́wọ́ babaláwo, lọ́wọ́ ọlọ́sàn yìí, gbogbo àwọn tí mo bìlọ́ǹgì sí pátápátá. Ẹ kúkú mọ̀ pé lẹ́yẹ ni mí, ẹyẹ bàgẹ́ rí, ìmúra ẹyẹ ni mo wọ̀ wá láàárọ̀ yìí, bàgẹ́ bínú ṣe ń bí mi tó nìyẹn. Nítorí gbà tó gbé kínní fún mi, Olúwa, I don't feel like coming to pé kí n wá ṣe live torí ti èèyàn mi Ayọ̀sọ Lárewájú tó jẹ́ pé Ọlọ́run. Ẹ wo iye èèyàn tó ti kú nínú ṣẹlẹ̀, ìyẹn kọ́ ni mo ti torí ẹ̀ wá, ṣùgbọ́n torí ti Pius gangan ni mo ṣe
kúrò lórí kíní mi ò rí o a sọ̀rọ̀ rí lórí fóònù mi ìgbóhùn ẹ̀ rí mi ò dẹ̀ rí lójú mi ò mọ̀ òun lè mọ̀ mí bọ̀ tèmi ò mọ̀. ọ̀rọ̀ wà lórí tìyẹn náà tí mo ṣe ń bọ̀ torí irú orí burúkú tí wọ́n lọ ṣe édèsì tí wọ́n lọ ṣe fún tó kù dẹ̀ ṣì wà nínú freezer a máa wá ṣàlàyé ẹ̀ fúnra wa ẹ jẹ́ kí n gbé yẹn tì kí n padà sórí iṣẹ́ tá a rán mi láàárọ̀ yìí. ẹ jẹ́ kí àwọn ọmọ yín kọrí ilé ayé gbé ẹ̀yin òbí táyé yín ti rún ẹ̀yin òbí táyé yín ti pín yẹ̀kẹ̀ ẹ̀yin ìyá táyé yín ti polúkúmuṣu táyé yín ò ṣe tí ò ta sánsán ẹ fi àwọn ọmọ yìí sílẹ̀ ẹ fi àwọn ọmọ yìí sílẹ̀ ẹ má fi ògo tiwọn ẹ má fi gbé ògo tiyín tó ti jẹrà ẹ má fi gbé dìde let the children breathe ìbá àjọkùnrin ni ìbá àjọbìnrin ni ẹ jẹ́ kó lólé ayé wọn ẹ jẹ́ kó rí ògo tí wọ́n gbé wá ẹ jẹ́ kó rí lò kò sí ọmọ tó máa wálé ayé tí kò ní mú irinṣẹ́ oríṣi bíi 2, 3, 4, 5, 6 tí ò ní kó dání wá sílé ayé ṣùgbọ́n ẹyọkọṣo ló máa yàn láàyò níbẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ bá ti jẹ́ kó ka ìwé débi tó máa rí ẹyọkọṣo tó mú wá yẹn tó jẹ́ pé yẹn gangan ló máa dálé ayé ẹ̀ ló máa gé kílé ayé ẹ̀ kó ní kìmí kó ní kí ni a ti ń pè egbò root ló máa jẹ́ kó fi ní root dáadáa tó jẹ́ pé gbogbo àwọn orí ọ̀fẹ́ tó wá ní tó kù tá máa lò lọ́tún tá ẹ wo bí mo ṣe wà yìí kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ̀ọ̀lì kò sí nǹkan tó máa fẹ́ ṣe ní Belgium tí mo wà yìí tó bá ti kọ Yorùbá sàkó wọ́n máa wá mi kan ni pẹ̀lú bí ọjọ́ orí mi ṣe tó yìí mo ṣe ń yẹ̀ sílẹ̀ ni wọ́n fẹ́ ṣe ìyàwó fọ́mọ ọmọ ni wọ́n kọ́ wá pè mí èmi náà kọ́ Ọlọ́run ló fi fún mi ẹ wo ọjọ́ tí mò ń ròyìn náà mo ṣe mú wà ní ṣùgbọ́n mo káùntì búùkù díẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ tí náà káwọn náà káùntì búùkù díẹ̀ kó lè bẹ́gbẹ́ pé kó lè bá society kó lè stand out ẹ ní kó bẹ̀rẹ̀ sí ní jójó wèrè ẹ wá gbé kámẹ́rà tí wọ́n nídìí láti kékeré ẹ máa sọ pé kọ́mọ yẹn kó máa ṣèdí wéréke look at aláṣeyọrí ṣálá kí lorúkọ ẹ Yínká Aláṣeyọrí I thank Jehovah Almighty for your life wípé Olúwa ṣe ẹ́ lóore sórí ọmọ ẹ kékeré tó ti ń jẹ́ kó máa jó yẹn kí orí ọmọ yẹn bọnú kí orí ẹ̀ báyìí kó kì í bá bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ràgàbọ ọmọ ẹ̀. Don't use her glory in advance. Allow her to breathe. Tó bá fẹ́ jó jẹ́ kó jó fún wa àtọkọ ẹni àti bàbá ẹ̀ nínú ilé. Gbọ́ ohun tí ẹ̀mí sọ Yínká Aláṣeyọrí. Níjọ́ tí mo rí ọmọ yẹn dábìrà tó ń ṣe bí ìkòtò mo ní nǹkan tọ́mọ yìí sì máa ṣe lọ́la ló ti ń jẹ́ kí gbogbo ayé kan ti tójú bọ́ lára yẹn. Tó bá rántí ibi tó ti ń bọ̀ tó rántí ibi tó dé kò yẹ kó gbọ́mọ yẹn síta kò ní kó máa wá jó pẹ̀lú ẹ̀ lórí stage. Tó bá fẹ́ kó gbọ́ tó bá fẹ́ kó má gbọ́ ẹni tó bá mọ̀ kó lọ sọ fún. Gbogbo ẹ̀yin òbí tí gbogbo àwọn ọmọ yìí tó kórí TikTok yán underage tí wọ́n ń ṣe skiti ẹni kan máa jó mo rá àwọn ọmọ kan ìbejì ni wọ́n àwọn ọmọ yìí ò tí ì dọmọ ọdún 2 lọ àwọn òbí wọn ni wọ́n tún fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu níjọ́ tí mo kọ́kọ́ rí kinní yẹn omijé bọ́ lójú mi pé glory àwọn ọmọ yìí kò tí ì yẹ kó jáde òun náà ti gbé jáde ogun ti bẹ̀rẹ̀ sínú ilé ayé àwọn ọmọ yẹn ti ní kíni wọ́n ti ní follower wọ́n ṣe máa tójú ẹ mọ̀ pójú la rí ọ̀rẹ́ òde inú ni gbogbo yín náà lẹ́mọ̀ náà pójú la rí ọ̀rẹ́ òde inú ìkà lọ́mọ ènìyàn ò dáa ọmọ ènìyàn ò sunwọ̀n
ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi pe àwọn èèyàn wá. You are free to comment. If you want me to bring you online, I will bring you. I will give you 5 minutes because mi fẹ́ kí nǹkan tí mo torí ó pẹ́ kí n tó set to down. Mi ò fẹ́ kó ju 30 minutes lọ, but ó ti wọ 30 minutes already, so I still have the grace láti jẹ iṣẹ́ yìí ní àjẹwọlẹ̀, ní àjẹpé pérépéré. Ẹ lọ wo àwọn ọmọ Chinese níbi táwọn ọmọ tí yín tó ti ń ṣiṣẹ́ alájòótà, táwọn ọmọ yín tó ti lọ ṣe ọwọ́ mẹ́jọ fẹ́ nìkan lójú títì nítorí kí? Nítorí pé wọn ò ní good background, wọn ò ní education. Ẹ wá sọ pé owó ń circulate láàrin àwọn olówó. Of course owó máa circulate láàrin àwọn olówó. Olówó máa ṣọ̀rẹ́ olówó, olòṣì máa ṣọ̀rẹ́ olòṣì, torí àwọn náà wọn fẹ́ káwọn ọmọ tí kí wọ́n gbọ́n. Ṣé rí àwọn bàbá tí wọ́n tọ́ lọ ń ṣe gẹ̀tìmánú fún àwọn olówó tó máa lọ síbẹ̀, táwọn ọmọ tí yín máa wá bá yín níbẹ̀ tó máa wá kí yín. Ẹ̀yin náà lẹ́tún máa àwọn ọmọ tí yín, ẹ̀yin ṣe gẹ̀tìmánú, àwọn ọmọ tí yín ṣe ó ń tẹ̀lé wọn lẹ́yìn jáde, ó ń ṣe àráìsà, ó ń ṣe bodyguard. Ṣe rí páyé yín bàjẹ́ sí lọ ni. Nígbà táyé tí yín ti bàjẹ́, ẹ tún ti máa yí àwọn ìwà sọ pé owó lówó máa ṣọ̀rọ̀ lówó lọ ni, torórí yín ò pé ní Nàìjíríà. You don't reason well. We Yorùbás, we don't reason well in Nigeria. Gbogbo nǹkan tó bá yá ti máa mówó ṣá ni. Ẹ fẹ́ mọ bí ọ̀la ènìyàn ṣe máa rí. Gbogbo ẹ̀yin òbí olórí burúkú olòṣì Olúwa rán mi sí ní àárọ̀ yìí pé kẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n rí ògo wọn lò. Ẹ yé kó àwọn ọmọ yín sí ẹnu ìkòkò. Ẹ yé kó àwọn ọmọ yín sínú làásìgbò ayé. Ayé tí yín ti bàjẹ́, ayé yín ti jóná, ayé yín ti yàmà, ayé yín ti rìn ní, ayé yín ò ta sánsán. Ẹ wá fẹ́ lo àwọn ọmọ yín, ẹ fẹ́ fi replace ògo tí yín tó ti bàjẹ́ yẹn. Ẹni kọ́ máa wá sórí network. Ẹ̀yin náà lẹ́tí mo máa support wọn. Ẹ̀yin lẹ́ máa jẹ́ the first fan wọn. Ọ̀rọ̀ wà tí mo máa sọ fún ìyá Destiny. Ọ̀rọ̀ wà tí bá ẹnìkan kò tí ì sọ̀rọ̀ fún ẹ rárá. O tí tó bá rí ẹkún, wà máa jáde, omi á máa jáde lójú ẹ báyìí, wà máa fi nǹkan mi jáde lójú, ṣùgbọ́n kankan ò ní rí nǹkan kan. Torí ìrìn tá ti mú mi rìn, olórí burúkú ẹ̀wọ̀ ló sọ bá yí ọmọ yẹn jẹ́. Ẹ gbàgbé nípa ìpè. Nígbà tó yẹ oníwọ̀ kọ́ ló ṣépè òní wọn lo ohun ẹ̀ ni. Olúwa dáríjì, ẹ ti ní kí n má ti dárúkọ ọmọ yẹn lórí program yìí. Ètò tí mo mú wá fún gbogbo ẹ̀yin abiyamọ Nàìjíríà, abiyagi. Ẹ jẹ́ káwọn ọmọ yín kàwé. Lábẹ́ bó ti wù kí iléèwé kó le tó ní Nàìjíríà. Àwọn tó ń ṣoríire wà ń bẹ. Ó ṣe jẹ́ kọ́ ọmọ tiẹ̀ jẹ́ kan nínú ẹ̀ tó jẹ́ pé ọmọ ìlú máa joyè alájòta. Ọ̀rọ̀ tí mo sọ lọ lẹ́ẹ̀kan, kò sí nǹkan tó fẹ́ ṣe nílùú Belgium yìí, àní fẹ́ lómi ṣe mí. Nígbà tí mo ṣe wà ní Ṣàngó Òde, tí n bá ró aṣọ òkè sáyà tí mo kó bídì sọ́rùn, tẹ bá rí mi tí mo bá ń ṣe ewì títí dé ọmọ ọba ìlú yìí. Bẹ́ẹ̀ ni ẹnìkan wá sọ wípé títẹ̀mí báwo níwájú Olúwa. Mo rí àwọn fídíò kan, ṣùgbọ́n àfún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ọmọ yìí sẹ́ẹ̀. Ó lórí ahọ́n mi. Ẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n rógo lò. Òbí kan ni mo rí wọn. Òbí kan, I think she lives in I think it's in Ireland. Òbí yẹn ó máa ń kọ́ ọmọ ẹ̀, ó máa ń kọ́ wọn ní Yorùbá, even gan òyìnbó, tó ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní èdè Ìgbò, tó ń kọ́ àwọn ọmọ ẹ̀ bọ́n ṣe ń pe léyìí, bọ́n ṣe ń pe léyìí. Gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá
lórúkọ Yorùbá ló ń sọ Yorùbá ló ń sọ èdè Yíbò ọkọ ẹ̀ gan ó ti kọ́ lédè Yíbò ó ti kọ́ lédè Yorùbá torí ọmọ tán bí sí Èkó ni ṣé rí ẹbí tí mo sọ fún yín yìí àwọn ẹbí méjì ni bóyá Amẹ́ríkà nìkan wà bọ̀tì tó wà ní island yẹn ni mo mọ̀ dáadáa kí lorúkọ ọmọ yìí á dáa fún ọmọ ìyá rọ̀ lọ́rùn á dáa fún ìyá ẹ̀ kò ní kọ́ mọ̀ ó máa wá gbọ̀n dí pẹ̀pẹ̀ kó máa wá jó lórí kinní kò sí yẹn ń bẹ̀ nǹkan tó máa fi gbé ògo ìlú ga tó máa fi jẹ́ pé ó máa stand out ní anywhere nígbà tí Tinubu gorí oyè yìí èmi tí wọ́n pè mí kí n wá ṣe ewì fún nìyí bẹ́ẹ̀ ni kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ̀ọ̀lì abínibí lè ní gbogbo nǹkan tẹ̀mí ṣe kì í ṣe ability abímọ́ mi ni Olúwa ní kí n kìlọ̀ fún gbogbo ẹ̀yin abiyamọ òṣìràbátà táyé yín ti rún táyé yín ti bàjẹ́ tẹ́ wá lo ògo àwọn ọmọ yín láti fi gbéra yín dìde tẹ́ lo ògo àwọn ọmọ yín láti máa fi jẹun oúnjẹ yẹn máa há yín lọ́rùn ni torí gbogbo àwọn ọmọ yìí náà ti yàyàkuyà wọ́n ti tójú bọ̀ nǹkan tí kò yẹ kí wọ́n tójú bọ̀ ìwọ olórí burúkú ìyá náà ló máa mú wọn jáde ló máa tì wọ́n bọnú ló máa mú lọ sílé eléyìí nígbà tó bá mélé fún ẹ nílé adáhunṣe wàá lò tílé oníṣègùn wàá mú fún wàá ní kò lò tílé babaláwo wàá mú fún wàá ní kò lò tílé wòlíì wàá mú fún wàá ní kò lò tílé wòlíì ọkùnrin á lò tílé wòlíì obìnrin á lò tílé ìyá ọlọ́sùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ bí èmi ń bí á lò tílé oníyemọja bí èmi ń bí á lò tílé oní ọlọ́bàtálá bí èmi kan ṣòyí náà ń bí báyìí á lò á tún lọ sọ́dọ̀ àfà àgbà ti ṣéwù àgbà ti màláàmù àgbà ọ̀nà ṣe ń pè lóríṣiríṣi wọ́n máa lo gbogbo ẹ̀. èwo lẹ́mọ̀ nínú gbogbo ẹ̀ tó bẹ́lẹ̀ dá ọmọ yìí rìn. orin kíkọ kì í ṣẹrù ọmọdé. orin ẹwù ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. ọmọ ìyá mi ló ṣẹlẹ̀ sí ọmọ ìyá mi obìnrin kan ṣó tí ìyá mi bí tó jẹ́ àbúrò mi baby sister mi tó bá gbé orin ẹ rò pé àwọn màlẹ́kà ló ń kọ ni òun nìkan ó máa pàtì orin yẹn ó máa lo pàtì lóríṣiríṣi tó bá gbé lọ sókè á gbé lọ èmi ò lóhùn orin kò tí ẹ̀ ti gbà tí mi ò kọrin mọ́ nínú kíní ìṣẹ̀lẹ̀ mi ò mọ àwọn òǹkẹ́ tábúrò mi bá kọrin fún yín ṣùgbọ́n nígbà tó dìgbà tó fẹ́ lọ sílé ọkọ ó wá bá kí lorúkọ bọ̀bọ́ yìí àwọn ìkejì Ayélóyún ṣe mọ̀ pé ọkùnrin Wàsíù ṣé Wàsíù ló ń jẹ́ ni Alhaji Wàsíù kìíní kan tó ń kọrin Islamic song báyìí tó bá tẹ́ bá ń gbọ́ ohun lábẹ́lẹ̀ ohun àbúrò mi lẹ́ ń gbọ́ yẹn nígbà yẹn lọ́hùn-ún nígbà tó dipò fẹ́ lọ́kọ tí kìí ṣe ọkọ tọ́lọ́hún yàn fún tó jẹ́ tó dúró fún bíi bàbá bíi ọ̀rẹ́ aláfọ̀rọ̀lọ̀ alábàárìn alábàágbé alágbèjìká sílẹ̀ níjọ́ tọkùn ẹ̀ bá ṣe kínní ó ní arábìnrin wa ń bí o òun ò lè ṣoògùn orin kíkọ o because ọmọkùnrin yìí ó tutù domi àmú lọ kò sẹ́ni tó máa tutù tí ò ní ní tiẹ̀ mo ti mọ̀ pé ó di nǹkan méjì tí mo fi ń ṣe àkàjúwe láti ara mi ó ní arábìnrin wa ó lè kọrin ó lè kọrin lọ sọ fún àwọn tó ń bá ṣe orin pé àbúrò mi wọ́n ti ṣe pé kóun náà kó wá bẹ̀rẹ̀ sí ṣe single
bóyá ìbá ti bóyá ń sìn bẹ́ẹ̀ yóò ṣe èyí tó dáa ní kọ́lọ́run jẹ́ kó máa ṣẹlẹ̀ sí wa. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pípọ́ Ọlọ́run lo ọmọkùnrin yẹn nínú ilé ayé àbúrò mi. Ibo ni mo fẹ́ tojú bọ̀? Ọlọ́run ò lè tojú bọlé o, torí iṣẹ́ orí kíkọ kì í ṣeṣẹ́ tẹ́ ẹ kàn máa rò pé kinní kan. ẹ wo Bùnmi omijé ojú mi, ẹ wo ilé ayé ẹ̀. kí ni nǹkan tó ṣe tán ti palẹ̀ mọ́ ẹ̀ kúrò ńlẹ̀? bó ṣe wà lábàtà ló ṣe wà ní gbàǹjà, bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin àwọn àfáà nìyẹn, bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin àwọn wòlíì, àwa wòlíì. bẹ́ẹ̀ ni èmi ò ní ṣe ibi síyàn, ṣùgbọ́n tó bá nawọ́ sí mi kó forí ẹ̀ gbé tọmọtọmọ ni. mi ò màdúrà gbà, ṣùgbọ́n tí bá bọ́ sínú gádìn mi tátẹ́gùn bá fẹ́ máa rojọ́ sínú ẹ̀, tẹ́wé bá mì báyìí máa Mr. ewé ìwọ náà ti ń mì, ó yá jẹ́ kí n rò sínú ẹ̀. bí ewé ilẹ̀lẹ̀ báyìí tó bá tátẹ́gùn bá gba báyìí máa rò fún. mi ò màdúrà gbà, ṣùgbọ́n mo mẹjọ́ rò. ìbẹ̀lẹ̀ yìí ti mú àwọn ọmọ yìí tẹ̀ mú wọn sẹ́nu kòkò. Olúwa ní kẹ́ jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n ṣorí lórí tí tó ti burú tó ti bàjẹ́ tá ti lò bàjẹ́, ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kán rógo wọn lò. má fi ọmọ ẹ ṣe pàṣípàrọ̀ mọ́. ṣe rí àwọn òbí méjì tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn, wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní nǹkan tó dáa, bó ṣe ń pe léyìí ní Yorùbá, bó ṣe ń pe léyìí ní Yorùbá. bàbá mi ohùn mi ti ń lọ sókè kan yẹn. bó ṣe ń pe léyìí, bó ṣe ń ṣe léyìí, nǹkan tẹ́lẹ̀ yìí jẹ́. obìnrin òyìnbó kan wà, àwọn ọmọ ẹ̀ tó bá ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí àbí tó bá ń ṣe afan soup àbí tó bá ń ṣe léyìí, ó máa yà yín lẹ́nu. òyìnbó dẹ̀ ni, gbogbo ẹ̀ ló dẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀. àwọn ọmọ Yorùbá yìí náà ni tipátipá lẹ máa fi rí ọmọ Yíbò tó máa ní kọ́mọ òun bọ́ sórí kíní kó máa rèdí, lẹ máa rí wọn tó máa ní kọ́mọ wọn máa ṣe skit. ṣé wọ́n ṣépè fún ọmọ Yorùbá ni pé àwọn ọmọ tí yín ò gbọ́dọ̀ ṣoríire? oko parun ni kẹ́yìn òbí kẹ́ṣà máa tì wọ́n sí, kẹ́ṣà máa tì wọ́n sí. Allow your children to be educated, allow them to read, to know how to read and write. kọ́ bẹ́gbẹ́ pé orin kíkọ is a passion. It's not supposed to be a do or die thing láti máa fi mówó wá fún olórí burúkú ìyá òṣì tó ti ba ògo àrí ẹ̀gẹ́ àtẹ̀yìn òbí àtẹ̀yìn ọkùnrin àti bàbá náà. torí ó ń gbà tó bá wá yá ẹ̀ wá bọ́ sórí kiri ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pariwo nígbà kan nígbà kíní kan bàbá ẹ̀ ló náwó fún ìyá ẹ̀. ayé yìí ti bàjẹ́. tógun bá dé sí ọmọ yẹn táìsàn bá dé, òun ló máa fara gbá kiri. the least tẹ́ máa ṣe ni pé kẹ́ tún máa tójú bọnú ilé, kẹ́ tún máa bá tójú bọnú ilé, kẹ́ bá tójú bọnú ilé kiri. ẹ̀yin kẹ́dẹ̀ ní ẹ̀ ń gbàdúrà ṣùgbọ́n ẹ̀ ní gbàgbọ́ nínú àdúrà tẹ́ ń gbà. ẹ̀ ń lọ sílé babaláwo, ọkàn yín ò tún sí níbẹ̀. owó tí kò tí ì rí mú wálé yẹn, ibẹ̀ lọkàn yín wà. ṣé rí pé lórí burúkú òbí nìyí. Olúwa ní kí n sọ fún yín pé ẹ máa ṣòfò ní gbogbo èyí tẹ́ jẹ́ káwọn ọmọ kí wọ́n rí ògo wọn lò, tẹ́ ń lo ògo wọn mọ́ tiyín, tẹ́ fi ń jí tiyín dìde, tẹ́ rò pé lè máa lo àwọn ògo àwọn ọmọ ìwọ̀nyí láti fi gbé tiyín dìde. Olúwa lórí burúkú máa ṣe gbogbo ẹ̀yin òbí yìí ni. àìmọye ògo lẹ ti bàjẹ́ níbi tẹ́ sọ pé káwọn ọmọ kan máa lọ ṣe skìtì àbí kílẹ̀ tí ń pè tẹ́lẹ̀ kọ́ máa lọ ṣe skìtì, kọ́ máa lọ kọrin, kọ́ máa lọ jó níwájú kámẹ́rà. ẹ wo bọ̀bọ̀ kan, Ọlọ́run má paná ògo mọ́ wa lára. bọ̀bọ̀ kan báyìí Yorùbá ni, I think it's Yorùbá or mix, tó ń kọ orin church, àwọn oríṣiríṣi orin pẹ̀lú ohun Haúsá. ayé ò ní pa ògo wa. He was doing it well. He started very, very well. But he listened to ariwo ọjà.
níjọ́ tí mo rí tó lọ múra complete mo ní wọ́n ti parí iṣẹ́ ọmọkùnrin. Ẹ̀yin ò mọ̀ pé bí ọ̀rọ̀ orí ṣe rí nìyẹn. Àti gbà yẹn nígbà tí mo tó ti ṣe full aṣọ tó ti change tó ọ̀tọ̀ pé aṣemọ́là lọ ṣáwúsá lọmọkùnrin yìí ni kìíní kan tẹ́tẹ́lẹ̀ tẹ́ bá ti gbọ́ orin ẹ̀ báyìí kò kí ṣorin orin ẹ̀ ò kí ju 1 minute 39 seconds or something lọ ẹ máa rẹ́rìn ẹ máa tọ̀ sára ni. A tún ní wáyé o Allah kìíní kan ó máa lo ohun Haúsá yẹn a wá tún fi sí a tún sọ pé wáyé o Allah a tún máa fi sí láàrin. Wọ́n make sure pé wọ́n push ọmọkùnrin yẹn wọ́n push ẹ̀ tó fi reveal rẹ̀ jáde and I was warning why do you want to know about this guy? Why do you want to know if he's really a Muslim, a real Hausa, a real Fulani or something? Ṣùgbọ́n tó bá yí orin Kristẹni padà tó bá tún fi wáyò àlàyé sí báyìí àwọn tó máa ń lọ wo status mi lórí kinní mo advertise ẹ̀ gan. Níjọ́ tó ti jẹ́ kán mọ̀ pé this is the real me ọjọ́ yẹn báyìí bọ́rọ̀ olórin ṣe rí nìyẹn o bọ́rọ̀ olórin ṣe rí nìyẹn ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé ẹ jẹ́ kí àwọn ọmọ yín kan níṣẹ́ ọwọ́ ẹ gbé ọmọ ọdún mẹ́ta ọdún mẹ́rin ẹni kó máa rèdí níwájú kámẹ́rà ẹ wá gbé àwọn orin burúkú orin ayé orin tó jẹ́ pé látọ̀sọ̀ dọ̀dọ̀ Sátánì ni wọ́n ti gba lyrics yẹn wá ẹ kàn máa ń gbọ́ orin ni ẹ kì í jókòó ẹ kàn ń gbọ́ ni ẹ mọ̀ wípé tẹ́ bá lọ gbọ́ àwọn orin tí Michael Jackson tó ti kọ sẹ́yìn ẹ gbọ́ dáadáa níbi tó ti ń kí Sátánì. Bẹ́ẹ̀ ni èmi ni mo pa nírọ́ fún yín níbi tó ti fi orúkọ Sátánì sínú ẹ̀. Tó bá sọ pé torí pé wọ́n ti ń kọrin ọmọ ẹ̀ náà gbọ́dọ̀ kọrin òfò Ọlọ́run ní kí sọ fún ẹ pófò ló máa ṣe. Allow your child to breathe. Stop using your child's glory to revive your own that is dead. Bá ṣe gbé fún mi màlẹ́kà yẹn bó ṣe gbé àtàná ni wọ́n ti gbé fún mi tí mò ń kọ́ ṣùgbọ́n Yínká Aláṣeyọrí mo tún padà sórí ọ̀rọ̀ ẹ ọmọ kékeré tó mọ nǹkan tójú ẹ rí tó fi bí ọmọ yẹn kò tí ì dàgbà kò tí ì mọ nǹkan kan ó ti sọ di dáńsà wà wá wọṣọ fún wa kó gbogbo bling bling ọmọ yẹn gbọ́dọ̀ máa wọ nǹkan tó ń ṣàìn. Wàá múrun ẹ̀ wá fi jẹ́ẹ̀lì sí ọmọ tó yẹ kó ṣe máa ṣe irun ẹ̀ ní kòtó kó máa fi kíní kó máa ṣe puff puff lé lórí ó ti mú ó ti ń jẹ́ẹ̀lì ẹ̀ sókè fún ó ti ń kó aṣọ bling bling sí àgbé cross àgbé báàgì àgbé cross ọrùn ó ti ṣe makeup fún Yínká tí ṣu ẹni bá tó bá tú a máa fọwọ́ bò jẹ́ ni ayé ò ní gba bí ọmọ mú ẹ bí ọmọ ẹ kó lójú kámẹ́rà tó bá fẹ́ jó tíjó bá wùn jó jẹ́ kó jó fún wa àti bàbá ẹ̀ nínú ilé àbí kó pa àwọn báǹdì ẹ kó ní kán wá ṣeré fún nínú ilé off ó gbé ọmọ yẹn sórí stage mo ti wo kíní yẹn lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta nígbà tí ẹ̀mí yẹn sọ̀rọ̀ fún mi báyìí omi bọ́ lójú mi. Olúwa ò ṣe ẹ̀mí àwọn wòlíì mo jíṣẹ́ o. Tọmọ ìyá méjì bá wọlé tán bá rẹ́rìn ẹnìkan máa gún ẹnìkan lọ́bẹ pa ṣùgbọ́n tó bá ọjọ́ wọnú ilé tó bá jáde síta tó bá ń gbọ́ what nonsense are you trying to tell me what are you saying me I'm not your age mate I senior you tó fi tó sókè gbàù wọ́n ti bára wọn sọ tọrọ nìyẹn. I don't want you to like me because I will not sweet talk you. Bí ẹ̀mí mímọ́ olùtúrú bá ṣe gbé fún mi ni mo ṣe máa gbé lẹ̀ àgàgà tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó mọmú láyà mi
ìyá mi àti bàbá mi wọ́n tètè kú, oṣù kan síra wọn ni wọ́n kú. Mi ìmọ̀rú ìfẹ́ táwọn méjèèjì yẹn tí wọ́n ní. So ìyá jẹ mí, ìyá bàbá jẹ mí. Òun ló jẹ́ pé mi ò kì í fẹ́ rí i pé kíyà jẹ ọmọdé kankan, ṣùgbọ́n ẹ wá sọ́dọ̀ orí burúkú, ẹ bayé àwọn ọmọ jẹ́, ẹ jẹ́ kó kàwé, ẹ jẹ́ kó kàwé. Tẹ́yìn kan bá tiẹ̀ fẹ́ parí ẹ̀ nílé kéwú nìkan ni wọ́n máa lọ. Ṣé lè kéwú ni what? You better stop it. Ẹ̀yin Muslim ẹ máa sọ pé tọmọ ọmọ ilé kéwú nìkan kọ́ wọ́n máa lọ. Ilé kéwú is not it. Ẹ kàn lè gbèsè ẹgbẹ́ kan ni, it's just a language. Èdè ta kọ́ ni. Gbogbo nǹkan tẹ́ gbà kan rí ní Nàìjíríà, ẹ lọ wo àwọn tán gbẹ́sìn wá, ẹ lọ wo bọ́n ṣe ń ṣe láì fún wọn. Àwọn kan ní Nàìjíríà wọ́n mú ẹrù náà, wọ́n aṣọ mosquito net, wọ́n mú ọ̀pá 20, wọ́n wé sórí orí awárí báyìí. Do you know the reason why they are using that thing in Sahara Desert? Wọ́n tún fi bomú báyìí. Do you know the reason why they are using it? You don't know the reason. You are just copying. You also say súnà wèrè wo ni. Nítorí tí wọ́n bá ń jà, tí àwọn tòdì kejì lọ́hùn tí wọ́n bá tọ́jọ́ ń jà, tán ní kíní arrow tán lè fi bá wọn jà, àbí tán lo javelin, àbí tán ní ìbọn. Àwọn tó dẹ̀ wà ní dẹ́sàtì kẹ̀rì kò sẹ́ tó lè kó ìbọn ṣẹ̀ ń dé dẹ́sàtì, oko làwọn ń lò. Àbí tó bá yẹ kó àwọn méjì dandan fojú kanra wọn, kí oko yẹn kó má bàa bá wọn lórí débi tó kò máa fọ́ wọn lórí ni wọ́n ṣe ń wé kinní yẹn sórí. Ìtọ́ fi bomú yẹn wọ́n fi bomú nítorí ìyẹ̀pẹ̀, torí Sahara Desert ó gbóná gan, gbogbo ìgbà ni yẹ̀pẹ̀ bẹ̀ ó máa ń fẹ́ sókè. Wọ́n wá fi bojú, wọ́n fi bò débi báyìí. Òun lẹ́yìn sọ di ìyàwó yín dẹ́lẹ́hà. Ẹ̀rọ obìnrin mi báyìí adúdú látòkè délẹ̀, ẹ̀sìn wèrè wo lẹ́ ń ṣe. Àwọn ọmọ kéékèèké yín ẹ̀bù wọn lórí látòrí délẹ̀, ẹ̀ ń wọ aṣọ ọ̀fọ̀ fún wọn. Ẹni aṣọ ẹ̀sìn ni, aṣọ ẹ̀sìn wo ni? Ẹni súnà wèrè wo ni? Ẹ rán àwọn ọmọ yín lọ sílé ìwé. Mi ò ní kọ́ bá lọ sílé kéwu o. Alifu bá àtà àṣà, èmi náà ọmọ díẹ̀ ń bẹ̀, mo kàn sáà ní Ọlọ́run ò fọ̀nà mi síbẹ̀. Alifu bá àtà àṣà dì, èmi náà ọmọ díẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ pé kí n kà á, kí n fi ṣe prayer, mo lè kà. Ṣùgbọ́n alifu yẹn mi ò mọ̀ débì kankan. Làkọ́díjáǹkù mo lè kà. Fatia ẹlẹ́rìn mo lè kà. Tàbátí àdá mo lè, alátarodo mo lè kà. Tó bá kọjá yìí ẹ, màá bẹ́ẹ̀ gbé kaná. Àtàbátí àdá is Psalm 109. Ṣùgbọ́n ní yàgò tó máa lò, tó bá fẹ́ lò, ó láago tó lè lò. Tó bá lọ ṣí ló bá ìtì ẹ bá ẹ. Tó bá dẹ̀ lọ lò lórí ẹ̀bí tí ẹ bá ẹ. Ẹ̀yin òbí, Olúwa rán mi sí yín. Mi ò sí lára yín o, torí mi ò gbé àwọn ọmọ tèmi síwájú kíní pé kán máa rèdí, kán lè máa pawó wá fún mi. Ọlọ́run á dẹ̀ fẹ́yìn náà ní tiyín tán, Ọlọ́run á jẹ́ kẹ́ létí gbọ́. Ayé yín tó ti yàmà, ayé yín tó ti kẹ̀ bí ojú egbò. Ẹ máa lọ bu ayosíǹsì, ẹ fi àwọn ọmọ yìí lọ́rùn sílẹ̀. Ẹ lọ máa ta pure water, ẹ lọ máa ta gbúgbúrú àtẹ̀pà ní bus stop, ibi tẹ́ bá lé ayé yín dé nìyẹn. Mo ní fídíò ọmọbìnrin kan báyìí, ó ní ìgbà tóun rí báyìí at the age of 32 kan ní àbí 35, ó ní tóun bá máa 40 nǹkan àbí tóun bá máa 60 nǹkan. Ó ti Jésù. Ẹ rò pé ya 150 ni. Ó ti ṣọmọ alátíká, ó ti bóra, ó ti bó gbogbo, ó ti mú kú mú. Ṣé yẹn ló fẹ́ tọ́ ọmọ? Tó yẹ pé ó ti ta òbò lọ látàlẹ́ àná. Ṣé yẹn ló fẹ́ tọ́ ọmọ? Tọ́ ọmọ rẹ.
kó lè fún ẹ nísinmi. Ẹ̀tọ́ àwọn ọmọ yìí o, mo jíṣẹ́ fún yín o, ẹ gbé wọn kúrò. Mo jíṣẹ́ fún yín o, àbọ̀ mi rè o, àbọ̀ owó, àbọ̀ ọmọ, ẹ̀mí gígùn, àlàáfíà, lábẹ́ bí kò ṣe wù mí kí n wá kí n jáde tó, because I know tí n bá ti bọ́ síta báyìí inú mi bí kíní yẹn ṣe bó ti ṣe ń bá mi fà látànà tí mo ti fi kanra yẹn, mo ti fi mọ́ àwọn kan ní òdì kejì lọ́hùn. Ṣùgbọ́n bí mo tún ṣe jí làárọ̀ ìbáyìí, bí mo tún ṣe lajú báyìí, màlẹ́kà yẹn ó tún rò mí nínú pọ̀, ó tún ṣàyà mi gbègbè, mo ní màá jáde. Ẹ rí pé mi ò tí ì wẹ̀, ẹ rí lálá lẹ́nu mi, ẹ rí ojú mi ò tí ì wẹ̀. Ṣùgbọ́n màá kọ́kọ́ ṣe t'Olúwa, nítorí pé mi ì mọ ẹni tí ọ̀rọ̀ yìí t'Olúwa fẹ́ fi gbàlà, t'Olúwa fẹ́ fi yọ kúrò nínú ìgbèkùn. Ó lè jẹ́ Yínká Aláṣeyọrí wọ́n fi sí mi lórí ètè tí mo sọ nísìn, torí ó ti gbé ọmọ kékeré yẹn, ó ti gbé sẹ́nu ìkòkò. I've never seen such a stupid mother in my life. Ó ń kọrin orin ayé níwájú èrò, ó tún wá mú ọmọ tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda fún ẹ, ó wá lọ ń dírẹ̀sì fún wa, wá ní kó máa jó. Ìyẹn náà tọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní jó báyìí, tó bá jó ẹ̀mí yẹn ti wá wọnú ara ẹ̀. Bó wà ní nursery, ọmọ yẹn yẹ kó wà ní nursery ló sì máa wà, bóyá nursery 2 àbí nursery kìíní kan. Kí lọmọ yẹn máa ṣe? Nǹkan tó máa wà nínú orí ẹ̀ nìyẹn, the next ijó tó máa jó, the rhythm ló máa wà nínú orí ẹ̀. Yínká Aláṣeyọrí, gbé ọmọ yẹn kúrò lẹ́nu ìkòkò tó gbé sí. Ayé ò ní fọmọ dá ẹ lóró. Ó mọ orin tó ti rìn o, ó mọ àwọn tó ti bá rìn o. Be very very careful. Tí nǹkan kan ò ní ṣe ọmọ yẹn láṣẹ Èdùmàrè, ẹnu mi ẹnu àṣẹ, abiyamọ ni mí, nǹkan kan ò ní ṣe. Ṣùgbọ́n ṣọ́ra ẹ̀, ṣọ́ra ẹ̀. Ó ń fi ọmọ ẹ̀ tajà. Is that the covenant you made? Torí máa tú ẹ síta wọ̀yọ̀wọ̀yọ̀ ń sìn. Tí bá lọ sùn, tí bá gbé ọ̀rọ̀ ẹ sọ́kàn, tí mo bá béèrè pé ṣọ́mọ yẹn ló fi ṣe covenant ni, á yà ẹ́ lẹ́nu mo ṣe máa gbé jáde fún ẹ. Torí nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ yẹn. You are very very stupid. Tó bá fẹ́ kọ́ ọmọ ẹ jó fún ẹ, tó bá fẹ́ jó, jẹ́ kó jó fún wa àtọkọ ẹ nínú yàrá. Ní sitting room yín, gbé rẹ́kọ̀dù ẹ tó bá fẹ́ sí, tó bá jó ibi tó bá jó, pé báyìí lè jó látàárọ̀ dalẹ́, tó bá ṣubú síbẹ̀ á sùn. Tó bá sùn ẹgbẹ́ fìdí bọ́ọ̀tù fún kò mú, ẹgbẹ́ kò wá gbé sórí stage níbi tí gbogbo ayé wà. Ẹ mọ̀ pé àwọn èèyàn kan ò fẹ́ ní fọ́rọ̀, inú máa kọ́ wọn ni. Inú kọ́ wọn ni. Ṣebí orin yẹn tó máa ń kọ tẹ́lẹ̀, ó kì í lo báǹdì sí. Ó kì í lo báǹdì sí àwọn orin yẹn kẹ̀dẹ̀ tí ó bá ń gbọ́ wọn báyìí. Ìwọ náà ti ń bọ́ sórí stage ìsìn. Ó yẹn ò tó wá mọ́mọ́ lọ́mọ sí. Gbogbo ẹ̀yin abiyamọ, ẹ jẹ́ káwọn ọmọ yín kan rí ilé ayé lò. Táyé tí yín bá ti bàjẹ́, ẹ má fi ògo àwọn ọmọ yín kẹ́ fi brush tí yín up, torí gbogbo ẹ̀ pátápátá lẹ máa ṣètò ẹ̀ níwájú Olúwa. Ìwé is very very important. Àwọn ọmọ gbọ́dọ̀ kàwé. Wọ́n gbọ́dọ̀ kàwé dójú àmì. A mọ̀ pé bí ìlú ṣe rí, ṣùgbọ́n ẹ̀yin ẹ tiẹ̀ tiraka. Ẹ tiẹ̀ tiraka. Kẹ̀jẹ́ kan tiẹ̀ ka secondary. Lábẹ́ bó ti wù kó rí. Ọlọ́run á ṣe kíni? Ọlọ́run á san fún yín. Owó tẹ máa fi tọ́ wọn ní ọ̀nà rere tó máa fi wúlò fún wọn lọ́la. Ìwé ò kì í bàjẹ́ o. Ìwé ò kì í bàjẹ́ o. Ìwé kò kì í bàjẹ́, kò kì í expire. Àfi tó bá máa appreciate sí lójoojúmọ́.
lójoojúmọ́. Ẹ kó àwọn ọmọ yín kúrò lórí TikTok. Tẹ́ bá dé orí TikTok, tẹ́ bá rí òṣì tó wà ńbẹ̀. Wọ́n ní oríṣiríṣi nǹkan. Èmi tí ńgbà tí mò ń gbọ́ pé wọ́n ń gbé kòlò, mo ní àbá kí náà tún ṣọ́ ń gbé ni, because ẹ mọ̀ pé ọmọ odis lèmi. Wọ́n máa sọ pé wọ́n gbé nǹkan, àwọn tó máa ń gbé sínú làwámọ̀ àbí kan gbé sínú báàgì kan fi travel. Wọ́n ní wọ́n ń gbé, bóyá kòlò ló gbé, bóyá blue kòlò ló gbé, bóyá red kòlò ló gbé. Ibo ló ń gbé gbogbo ẹ̀gbà lọ? Wọ́n ní mi ò tiẹ̀ já sí, wọ́n ń lò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ fura sọ́mọ yín. Ọmọ yín tẹ́ ẹ bá ti rí tó bá jẹ́ pé soft drink ló ń gbé dání ní gbogbo ìgbà, irọ́ ló ń pa. Ẹni kó jẹ́ kẹ́ ẹ tọ̀ wò, ó ti ju kòló sínú ẹ̀. And they all belong to one fraternity or the other. Ṣùgbọ́n tẹ́ bá rí wọn nínú ilé ẹ lọ́mọ tán. Ẹ jẹ́ kó jáde. Ṣé mẹ́ni tó ń bá rìn ní títì? Abiyamọ sàn já ẹ̀. Torí atẹ́gùn tó wà ń ta yìí kò ní gbé wa lọ́mọ lọ. Láṣẹ Èdùmàrè. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwatóyìn Ọmọ́tádéṣe Ọbátọ́lá Darlington aka Ọlọ́mọ Plenty, Lady Evangelist that has no frontier. Ohun tó Olúwa ní kí n mú wá fún yín láti ìjẹta. Mo ṣe bí ẹni pé mi ò gbọ́. Lánàá mo fagídí gbé, ṣùgbọ́n lénìí mi ò ní ṣọ́ọ̀ṣì bí àṣà bàbá sòwé kọ́lọ̀ kó bá wà fọ́run kẹ́. Iṣẹ́ orin kíkọ bá wà sábà. Iṣẹ́ orin kíkọ nìkan wá kọ́ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ ọmọ yín di pásítọ̀ òjijì tí yín ń bọ̀ ní kòpẹ́kòpẹ́. God bless you. Ọlọ́mọ Plenty sign out. Have a lovely day. Ẹ ṣe sàrà lénìí. Èní ní ọjọ́ Thursday tí àwọn tó ti sùn nínú Olúwa tó máa ń wálé, tó máa ń yọjú wò wá. Mo ti sọ fún wa rí pé tá bá jẹun, ẹ má jẹ́ ká máa jẹun tán lórí nínú abọ́. Tó bá ti di alẹ́, ẹ má máa fọ gbogbo abọ́. Àmọ́ pa wa kan, àwọn kan, because èmi dọ̀tí, èmi dọ̀tí ń tèmi. Ẹ̀yin neat, ẹ má máa fọ abọ́ tẹ́ bá fi jẹun lálẹ́. Ẹ máa ṣe oúnjẹ kù síbẹ̀. Ẹ gbé omi sẹ́gbẹ̀ẹ́, àlejò máa wọlé wá. Tó bá ní kó wá ṣe yín níbi, tó bá dé tó pàdé, tó bá oúnjẹ, ó máa dàbí ẹlẹ́wù ẹ̀tù ni. Tó dé tó bá oúnjẹ ńlẹ̀, wọ́n á kọ́kọ́ jókòó, wọ́n á kọ́kọ́ jẹun. Bí tó bá jẹun tán, tó bá mú mi sí, wọ́n bá mú mi sí tán. Ibẹ̀ náà máa ní, ẹ ti ẹ̀ gbọ́, wọ́n máa ti ẹ̀ ní ká wá ṣe nǹkan burúkú nínú. Ẹni ló dẹ̀ tọ́jú wa, ló fún wa ní jíjẹ, ló fún wa ní mímu yìí. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa lọ. Borí ṣe máa yọ ẹ́ nìyẹn. Ẹ má máa jẹ́ kí omi kó wọ́n ní igun ilé yín. Àti wọnú ilé yín gan. Ẹ máa bomi síbẹ̀ nínú abọ́ torí ẹ máa ní àwọn àlejò. Kò sẹ́ni tí ò kí lálejò. Omi lèmi ń lò. Omi olómi tútù lèmi. Odò gbogbo làgbó olómi tútù. Odò gbogbo làgbó. Àwọn ìyá mi àgbà ni mo fi jọ. Omi ò gbọ́dọ̀ wọ́n nílé ẹ̀. Tó ti bù sílẹ̀ ni o, kì í ṣe pé tó máa sọ pé o gbé bọ́tù síbẹ̀ àbí dispenser wà ń bẹ̀. Ó máa bu omi sínú kọ́ọ̀pù, ó máa gbé sórí tébù. Ó máa bu omi sínú abọ́ ẹ̀wù. Ṣẹ́rí. Ó dùn fi ṣàlejò tí ò dáa. Ẹ bu omi tútù sí ẹgbẹ́ sẹ́nu. Ẹ má lókè o. Tí mo bá fún yín níṣẹ́, ẹ má lókè o. Tí mo bá sọ pé kẹ́ ẹ lọ ṣiṣẹ́ olómi, ẹ má lókè o. Tí mo bá ní kẹ́ ẹ lọ wá ìgò, kẹ́ ẹ bu omi sí ìgò tó ń dún báyìí, òun ni kẹ́ ẹ lò. Ẹ jọ̀ọ́, mi ò ṣeṣẹ́ oníṣègùn láàárọ̀ yìí. Ọlọ́mọ Plenty sign out. A máa sọ yẹn nígbà míì. Have a lovely day. Ṣùgbọ́n lénìí, ọjọ́ Thursday, àwọn òkú wa wọ́n máa ń wálé. Ilẹ̀kùn ọ̀run máa ń ṣí. Tá bá fún wa lójú ẹ̀mí, wọ́n sọ ní èmi náà mọ̀, wọ́n máa ń gbọ́ bẹ́ẹ̀ ni. A máa rí àbílẹ̀kùn
àwọn tó ń lọ tó ń bọ̀ tó ń lọ àwọn màlẹ́kà tó ń lọ tó ń bọ̀ tó ń ṣílẹ̀kùn tó ń wọlé ẹ máa rí wọn wọ́n sọ ní ẹgbẹ́ fèmí náà lórí ọ̀fẹ́ láti rí wọn wọ́n sọ ní èmi kọ́ ni mo rí wọn Jésù Olúwa wa ọlá aláhùlà wà láàkú wátá ìlà àbìlà àlèlè azim torí ìyá àwọn òbí tèmi mùmínì ni wọ́n so and ẹ máa jẹ́ ká máa ṣe ìrántí wọn ká máa ṣe sàárà kì í ṣe pé kó lọ ra àkàrà níbi tí wọ́n ti ń dín kó sọ pé ó fẹ́ fi ṣe sàárà bó jẹ́ ẹ̀wà kọ́ọ̀pù kékeré báyìí ló rà ló bó ló dín kó tó jẹ nínú ẹ̀ rárá wà kọ́kọ́ ju tiwọn sílẹ̀ lẹ̀ ẹ wá há ìtókù ṣùgbọ́n kó lọ ra àkàrà níbi tí wọ́n ti dín tí kò ní àágùn ẹ nínú tí kì í ṣe pé ọwọ́ ẹ ló fi ṣe kò ní ìtẹ́wọ́gbà bó jẹ́ mọ́sà náà lẹ fẹ́ fi ṣe sàárà fáwọn òkú ó máa dín fúnra ẹni nǹkan kí wọn tó bá fẹ́ fi ṣe sàárà ó máa dín fúnra ẹni tó bá fẹ́ sọ pé káwọn mọ́ṣáláṣí kọ́ bẹ́ẹ̀ ìjókòó àdúrà ó gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ àmísà là ń pè ní sẹ̀lẹ̀ ó máa dá ó máa dùn ó máa lárinrin kò sí ìgbà tí mi ò kí ṣàmísà lọ́dún mo dẹ̀ ń rí kí ni mo dẹ̀ ń rí ipa ẹ̀ nínú ilé ayé mi tó o bá ṣe àmísà tó o ṣe ní tọkàntọkàn ìwọ ọmọ sẹ̀lẹ̀ tó o ṣe fáwọn òkú ọ̀run ẹ̀ wàá rí wọn lójú ràn bó o rí wọn lójú ràn wàá pàdé wọn lọ́nà tó bá pàdé wọn lọ́nà tó bá mọ̀ wá gbóòórùn yẹn ṣáà ni tó bá ní kó bojú ẹ̀yìn bojú ìwọ pẹ̀lú wọn máa ṣe mẹ́rin ni máa rẹ́rìn sí ẹ̀ ó dìgbà tó bá débi tó ń lọ kí iye ẹ tó sọ pé èèyàn mi lélẹ́yìí èmi ni mo pa nírọ́ èmi ẹ fún ṣayọ ọmọ Tádé ṣe ẹ fún ṣayọ èmi ni mo pa nírọ́ máa ṣe àmísà fáwọn òkú ọ̀run ẹ̀ àmísà là ń pè ní frídáù máa ṣe fáwọn òbí ẹ tó bá ti lóbìí nílẹ̀ ẹ má dẹ̀ máa da omi gbóná sílẹ̀ a mọ̀ pé ayé apartment la wà gbogbo nǹkan ló là ń dà sínú síǹkì a mọ̀ pé kó tó désàlẹ̀ á ti tutù ṣùgbọ́n ẹ jẹ́ kó máa tutù kẹ́ tó dà sínú síǹkì tó bá possible máa ṣe sàárà fáwọn òbí ẹ ìbá àjọ rẹ tó bá ti jẹ́ pé tó súnmọ́ ẹ tó bá ń ṣe àmísà ní church forúkọ ẹ̀ sí make sure wípé kókó tán fẹ́ ṣe tán fẹ́ ṣe ó dá sínú owó yẹn ó ra kándù ó dá owó tùràrí ó dẹ̀ dá owó ọpẹ́ kó wo nǹkan tó máa ṣẹlẹ̀. èmi ní ti yín ẹyẹ bàgẹ̀ ọlọ́mọ plenty sign out gbogbo alámàjèrè ọmọ wa o tó bá fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ tó kúrò.